orúkọ mi gangan ni wọ́n pè ní Sàámú Alájọ. Sàámú ta ló pè mí inú bẹ́ẹ̀ lọ́dún gbogbo ẹni tó bá pè mí tó bá kẹ́mi wọnú kàrẹ́ yìí òun ló máa kú tó máa kú. Sàámú ta ló pè mí yẹ. Gemini Films and Marketing àtọ̀dúnládé Adékọ́lá àtẹ̀yìn tẹ́ ń bá wa ra iṣẹ́ tá à ń gbé jáde. Ìbànújẹ́ kò jẹ́ tẹnìkankan nínú wa lọ́dún yìí o. Títún tàgbéjáde lèyí o. Sàámú Alájọ Samuel Alájọ. Kọ́mẹ́dì tó kọjá àfẹnuròyìn iṣẹ́ ńlá ni ó ti jáde o. Gemini Films and Marketing àti Ọdúnládé Adékọ́lá pa ọwọ́ pọ̀ wọ́n gbé Sunday Bàbá jáde. Àlàní Pamọ́lẹ́kún àti Adébáyọ̀ Àrẹ̀mú Abẹ́rẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta lẹ ra tẹ́ wò tẹ́ gbósùbà tẹ́ wúrọ̀ wọn pàtó kẹtìlẹ̀. Ó wá yá ọdún tuntun la wà yìí o. Káfí ẹ̀rín ìdùnnú àtayọ̀ bẹ̀rẹ̀. Lọ́dúnládé Adékọ́lá ṣe gbé best comedy film for 2016 jáde báyìí. Ó pe àkọlé ẹ̀ ní Sàámú Alájọ Samuel Alájọ. Gbogbo tó ṣe pàtàkì lára mi pátápátá kó má di bàjẹ́ o. Kó má bàjẹ́ o. Ó ní ẹ gbà. Kí ló dé? Arákùnrin ṣé ìríran ni? Mi ò rí ẹ fi sọ́wọ́ mi fi sọ́wọ́ mi. Ó ní ẹ gbà. Oore yéé. Jọ̀ọ́ má bínú fi sọ́wọ́ mi. Ọkọ̀ pé. Kókò sẹ́wọ̀n náà ń ṣe gọ̀gán bí wọ́n máa ń bá wọn roko. Àìrọ̀ kúròkó. Bí àgbàro. Ṣé kankan ló gbẹ? Kọ̀ǹga ló ń gbẹ. Mo ti rí bẹ́ẹ̀ ó ti hàn nínú ojú wọn torí ojú tí mo wò wọ́n lè tó yín o. Bọ̀dá ẹ̀ tọ́jà kan bí màmá wọn bọ̀dà ló ń pè mí. Bọ̀dà ló ń pè yín. Bẹ́ẹ̀ mo sọ ẹgbẹ́ olódòkó yìí. Lẹ́yìn wá rí báyìí. Wọ́n ní o lè rọ́ọ̀bù rẹ̀. Ọlọ́run gbọ́ tó lè wà rọ́ọ̀bù mi kó má dé afún ẹ̀. Ẹ̀rí àwọn tákìtì ní tẹ́ bára tẹ́ wò. Ṣé kìí ṣe Sàámú ọkọ àmọ̀pẹ́? Rebecca tó ń ta bí tó kọ́ ni. Kọ́jú ẹ̀kọ́ kọ́jú dàgbà. Ṣé o lè wọ pátá lásán láti yànnà pàjá dé Òṣòdì? Kò lè jẹ́. Gbogbo àwọn tó ti mọ̀ mí tẹ́lẹ̀ àtàwọn tí ò mọ̀ mí wọ́n á tòsí mi káàkiri bẹ́ẹ̀ ni mo dáa tó ní. Ẹ wo bí kí ni gbogbo orí burúkú yìí? Wọ́n sọ fún wọn ṣẹ́ẹ̀rí ó sì tẹ̀ dá sílẹ̀. Ẹ wọ́n bí o Sàámú ò ń ṣe ní tẹ́kọ̀ọ́ máa jẹ níjẹkújẹ o. Àwọn agọ́tà wà ń di òrò àti ìrorò jẹ. Tẹ́ẹ̀bà jáde máa dán kan wọ̀. Níbo kọjá? Ó kọjá fẹ́lú ròyìn starring Ọdúnládé Adékọ́lá, Rónkẹ́ Odùsànyà, Kamilu Kọ̀ǹpó, Ẹniọlá Àjàó, Túndé Owó Kò Níran, Bíọ́lá Adékúnlé, Bọ́lájí Amúsàn, Mr Latin, Olú Olówó Ògẹ̀mọ̀ Abidjan, Madam Ṣàjẹ́, Ṣẹ́gun Ògúngbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Sàámú Alájọ Samuel Alájọ lórí VCD nìkan subtitled in English, marketed and distributed by Gemini Films and Marketing Nigeria Limited, the chartered marketer, Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Òṣòdì, Lagos. Sinimá titun Sàámú Alájọ Samuel Alájọ comedy extravaganza ni Ọdúnládé Adékọ́lá ṣe lé ó dùn kọjá bẹ́ẹ̀. Go get your copy now. My only boo. Òun nọ́mbà wí tán ni even your boo get it boo. Eléyìí ló tún fẹ́ tẹ́ sílé.